Hello. Ẹ bá sọ̀rọ̀ sókè sà. Kálọ́ sà. Bàbá mi ẹ kalẹ́ o, kí lẹ ńlá kọjá o. Ẹ sà. Mo fẹ́ kẹ́ ìlànà lọ́wọ́ lórí ọ̀rọ̀ kan níta. À ń gbọ́ yín sà. Ẹ sà. Ẹ̀mí àtìyàwó mi so àjọ nǹkan ṣà ń lọ dáadáa kó kí ni. Ó ti wá ń lọ dáadáa. Mo bá ara fíìjì tó ń ṣe ẹyẹ rẹ̀ nìkan. Mo bá ara fíìjì mo ra jẹnẹrétọ̀ fún. So nǹkan ṣáà fi tẹ́lẹ̀ fún lówó ṣọ́ọ̀bù mo wá bá rí 100,000 naira pé kò tẹ̀lé lọ máa méjì ní pé tó bá ti wọlé àti wọn máa boost ẹ̀ kó lè lọ nọ́mà. So bó ṣe lọ gbówó ìrùn ó dẹ̀ lọ fowó ra fóònù. Mo ṣàgbé àṣà sọ fáwọn pẹ́rẹ́ǹtì fáwọn àbúrò dájú tó ń dábò ti kú. Àbúrò dájú ẹ̀ ní àṣìbọ̀ táwọn ti jọ wà kò bíjà àwọn gan àwọn ọ̀rẹ́ mi fáwọn ní àwọn ìfúláwọ̀ àwọn ní 80,000 naira ní tó ń ṣàrẹ́ ní tó ṣe gbélé nǹkan kò tún máa yọ. Wọ́n sá lọ sọ ìyẹn tó wá bí gangan tó jẹ́ ìyá torí kò sí lọ́dọ̀ mọ́ dájú ọ̀nà tó tó kú. Wọ́n sá lọ fẹ́ jọ́sùn àwọn náà àwọn ọ̀fẹ́ sọ̀rọ̀ gidi bọ̀ àwọn tó jẹ́ ká ní dájú ẹ̀rọ kan ló ń bá mi sọ̀rọ̀ náà wọ́n má bínú. Bó ṣe wáyá nìyẹn bí ti di January yìí ṣá ó kàn gbéra ni ó kù ọ̀la báyìí tó máa kúrò nílé ó rẹ̀ sọ fún mi pé bàbá alágbájá o òun lọ travel mo rẹ̀ pé àṣẹ òṣèré ni ilé àti ìjọ kejì ní ìgbà náà ó wá dẹ̀ pẹ̀lú ìjọ ìbílẹ̀ bíṣẹ́ mo rẹ̀ wá mi sọ̀rọ̀ pé bí láwọn fẹ́ǹdé ní ìjọ ẹni ẹ̀lú òun ti wà nínú Kaduna òun lọ Libya ṣé òṣèré ni àbáwádà eré ni àbáwádà èmi ìfẹ́ káàkiri èmi dẹ̀ wà lẹ́kọ̀ọ́ tí mo lọ sí oníṣẹ́wọ́ lè mú ṣe èmi kẹ̀rù pàwàdà ló ń ṣe nígbà fìdí ní mo fi ń gbé kó gbogbo ẹrù mo sì ṣàgbọ̀dọ̀ mọ́ mẹ́rin ọmọ ìyá àwọn ọmọ méjì lọ́jì fún mi mo ti bá àwọn ọmọ méjì lọ́dọ̀ àwọn méjèèjì ọmọ tó gbé náà kékeré kò sí ìpọ́njú kan 8 months ló wà tó gbé sílẹ̀ tó fi lọ́jì tó lọ mo sáré mo sábà wọn ń bẹ̀ ẹ̀ka lọ́mọ ìyá rẹ̀ sì dùn kan ìyá alágbájá ń kọ ó sà ní olóhùn ṣáàbù ní mo ní ṣé kò sọ fún tẹ́lẹ̀ ní ẹ̀sọ́ fún kò sọ nínú mi àbí ibi táwọn ẹ̀rọ ṣáàbù tó dájọ́ sọ ni nígbà lóhùn ṣáàbù wa kọ mọ́ lẹ́yìn ẹ̀jọ́ fẹ́ ló wá kọ́ mọ́lẹ̀ fẹ́ yẹn ẹ̀gbọ́n mi lẹ́nu wẹ̀ nǹkan mọ́ sáà ń wò tèmi bí ó kàn dálógbé ẹ̀ náà mo ti pa àwọn fámìlì mi náà wọn rẹ̀ sílẹ̀ fún wọn àwọn náà pe àwọn tó jábọ̀ dájú ẹ̀ wọ́n sàrán kan náà bí àwọn onígbègbè tó sọ fáwọn náà nìyẹn ní alẹ́ yìí ọ̀nà ọjọ́ ìwé ìdẹ́gbà ó sábà pé ìyẹn kí n má bínú kí ní kankan nǹkan ní ìgbà tó wá mi pẹ̀lú nípa kọ́sùn ọmọ níbi ìjọba jẹ́ta ọmọ tó ń wà yẹn mo sábà ọmọ mi. Ní bàbá ìwọ́n á rò pé kí ni orí ṣe lórí ọmọ rẹ̀ báyìí ṣé ní ìpínlẹ̀ tó ṣe lọ yẹn kó máa bá tiẹ̀ lọ ni. Bàbá mi personal decision yín nìyẹn bóyá ó tẹ́yín lọ́rùn bẹ́ẹ̀ bí wọ́n ṣe lọ ó lè tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ kó mọ́ tèmi lọ́rùn bẹ́ẹ̀ ó lè tèmi lọ́rùn bẹ́ẹ̀ kó mọ́ tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ sà ṣe ẹ̀pẹ́ nílẹ̀ níyàwó yín sà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin lẹ́dẹ̀ mọ́ ti pa márèjì yín bó ṣe ń lọ ó lè tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ kí wọ́n ṣe lọ yẹn ṣe mọ̀ wọ́n lọ náà ni wọ́n ṣáde náà ni ó lè tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ náà ó dẹ̀ lè mọ́ tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ sọ ibi tí ẹ bá belong sí báyìí ń sìn sà ó ṣe jẹ́ nìyẹn bàbá mi. Kò tẹ́mi náà bó ṣe gbọ́ ọ̀nà ló fún òpin ọmọ ọba tiẹ̀ kí lẹ ká ṣe fún yín lórí ètò yìí sà. Wọ́n ń sọ̀rọ̀ màmá ẹ̀ lórí tó ṣe ní sísẹ̀m pé bóyá fámílì ẹ̀ náà àwọn tó jíjà ẹ̀ tó lọ fọ́ ọmọ tó lọ́dọ̀ náà àwọn náà sọ́kọ́ sí gbogbo lọ́wọ́ ẹ̀ gbogbo lọ ṣiṣẹ́ tó lọ mówó wá. Kó lọ mówó wá. Àwọn fámílì bàbá rẹ̀ ní ìfọwọ́ sí. Tó bá ti tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ sà. Kákébí Babátúndé Balógun bá ní í sìn ká ní ẹni kí n fi ṣírò ara tèmi ń sìn báyìí mo lè fi ṣírò ara mi báyìí lórí afẹ́fẹ́ gbogbo àgbáyé pátá ló ń gbọ́ mi mo lè fi ṣírò ara tèmi báyìí lórí afẹ́fẹ́ ṣé ó ti yé yín kẹfẹ kan post question yẹn sí mi ń sìn pé ok prince o kápẹ́ yín bá ní kí lẹ́ ṣe ẹbí mi bẹ́yẹn sà. ìgbà kápẹ́ yín bá ní kí lẹ́ ṣe. ń wà dá yín ló ń sìn ṣé ẹ̀ka ìbéèrè bẹ́ẹ̀ lọ́ọ́ mi nìyẹn ń sìn kí lẹ́ pé n bá ní kí màá ṣe. ṣeré mi Babátúndé ọmọ Balógun ṣé mò ń sọ̀rọ̀ bàbá. Bẹ́ẹ̀ni àgbẹ̀yìn. ọmọ oru ọmọ Akin
ọmọ orò tí mu ògì tútù ọmọ aṣàbàrí òkọjà ọmọ ológun òkú aré. Bàbá ká pè mí bá ní o ṣó ti yẹ yín sà. Kò lè padà nulẹ̀ mi mọ́ náà anyway, kò lè padà síbẹ̀ mọ́. Ká pè mí bá ní o kò lè padà sínú ilé mi mọ́. Ṣùgbọ́n kí kọkùnrin tó lè sọ gbólóhùn yẹn jáde á jẹ́ pé ọkùnrin náà jẹ́ tó wà responsible ní ìrìn àjò ìgbéyàwó. Ṣé mo sọ̀rọ̀ alàgbà? àgbáyé Ó bàbá. lè sọ gbólóhùn tí mò ń sọ yìí á jẹ́ pé òun náà wà responsible ní ìrìn àjò ìgbéyàwó. A lè ṣetán o, ṣùgbọ́n ó mọ̀ pé wọn náà wà responsible, wá ṣe báyìí fún mi, ó wá gbọ́n ọmọ mi sílẹ̀, ó sọ pé ó lọ sí Libya. Báàrin ẹ̀ ṣe jẹ́ nìyẹn. Ká pè mí bá ní o bó ṣe jẹ́ nìyẹn. Bó dẹ̀ ṣe rí ni àwọn tó jẹ́ tèmi mọ̀ pé bó ṣe rí mo sọ yẹn, bó ṣe rí nìyẹn. Mo máa bá ti díẹ̀ ní tèmi bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn sà. Yes sir.